صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí, òun náà lọ́ba tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá annabi wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá annabi àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí annabi wa sallallahu alaihi wasallam tó filẹ̀ tí ó fi di ọjọ́ gbédal kiyama. À ń kí gbogbo wa níbi tí a ti ń gbọ́ wa ní orí ìkànnì Solution FM 93.9 ní Òkè Àwẹ̀ ní house ní Òkè Àdó, kọ́nà Bàlíkọ́lá kó má jẹ́ kí iléeṣẹ́ náà kó má jẹ́ kó bàjẹ́, kọ́lọ́n kó bá ní ṣàlékún dáadáa wọn. À ń kí gbogbo olùgbọ́ wa àtàwọn tí à ń wò wá káàkiri gbogbo tí a ti ń wò wá so wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Lẹ́yìn ìgbà tí a ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tá a tọrọ àlékún kí a ti gẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ètò wa ní alẹ́ tòní gẹ́gẹ́ bí a ti ń bá ìtàn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí a ti ń bá lọ lórí àwọn èyí tí àwọn èèyàn ń sọ ìsọkúsọ nípa rẹ̀. Níjẹjọ́ a sọ nípa àwọn ànábì, a sọ nípa ìtàn Ànábì wa Dawud alayhi salatu wassalam, ṣùgbọ́n a yà síbẹ̀ ni nítorí irọ́ bántabanta tí wọ́n pa mọ́ Ànábì Dawud, tó sì jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀ kò rí bẹ́ẹ̀, nítorí pé àwọn ànábì Ọlọ́run ó ní nǹkan tí a gbọ́dọ̀ fi ròyìn wọn, ó sì ní nǹkan tí èèyàn gbọ́dọ̀ nígbàgbọ́ nípa àwọn ànábì Ọlọ́run. Ìyẹn ló jẹ́ kí á yà bẹ́ẹ̀ yìí pé Ànábì wa Dawud alayhi salatu wassalam kò pa ọmọlẹ́yìn rẹ̀ torí obìnrin o. Ìtàn sọkúsọ, ìtàn Israẹli lásán òní, àti àwọn àáfà tí wọ́n ń gbégbékúgbé káàkiri, kọ́lọ́n kó láwà kọ́la àwọn náà níbi ìsọkúsọ. Ní òní a padà síbi ìtàn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, èyí tó jẹ́ pé ìlà ń bá lọ tẹ́lẹ̀ kó tó di pé a yà síbi ọ̀rọ̀ Ànábì wa Dawud alayhi salatu wassalam. A ti sọ fún wa nígbà tí ìyá wa Khadija kú radiyallahu anha, àti bí Ọlọ́run ṣe mú Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ó ṣe mú lọ gba ìrun wá ní sánmà lọ́hùn. Tẹ́lẹ̀ ń jẹ́ ìtutù ojú àti ìbu omi tútù síyàn lẹ́mìí lórí àwọn àdánwò amul husni, ọdún ìbànújẹ́ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, èyí tó jẹ́ wípé Ọlọ́run gba àwọn tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fànàbí, àwọn tí wọ́n ń fi owó wọn àti agbára wọn tí wọ́n fi ń dúró ti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ẹni àkọ́kọ́ òun náà ni Abu Talib, ó ń fi agbára rẹ̀ dúró ti Ànábì sallallahu alaihi wasallam, ṣùgbọ́n kò sí Islam. Àìmọ́sí Islam rẹ̀ òun ni ó jẹ́ kó di ẹni àdúrà. So ẹni kejì òun náà ni ìyá wa Khadija radiyallahu anha, tí a jẹ́ ìyàwó fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, tó jẹ́ yí pé àtowó àti dúkìá àti gbogbo tọ́lọ́ ń fún wọn, làákàì, ọgbọ́n orí, gbogbo ẹ̀ pátá òun náà fi dúró ti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó tó di pé Ọlọ́run mú àwọn náà sọ́dọ̀. Lẹ́yìn mímú ọ̀dọ̀ yìí ń lọ fa bí Ọlọ́run ti mú Ànábì wá rin ìrìn àjò ìmọ̀, èyí tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ti lọ gba ìran wá. Ànábì tí wàá gbàrún dé ibẹ̀ yẹn la sọ dé níjẹ̀ẹ́dógún. A sì sọ pàtàkì ìran yìí àti sọ fún wa. A sọ fún wa pé ẹnu àwọn àfọ́ onítàn kò lórí déètì tí Ànábì lọ gbàrún wá. Àwọn àfáà ń jẹ́ kó yé wa yí pé láàrin pé ó kù bí ó dín lọ́dún méjì tánàbí ó kúrò nílùú Mẹ́kà lọ sílùú Mẹdínà, ó ní ọ̀rọ̀ àgbàrún wá ń lọ ṣẹlẹ̀. A sì mọ̀ wípé tọ́wá ló dín lọ́dún méjì yẹn yóò máa jẹ́ bí ọdún ẹlẹ́ẹ̀kejìlá tí Ànábì wa Muhammad
sallallahu alaihi wasallam tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ Ọlọ́run tọ́lọ́run ti gbé dé lójíṣẹ́ jẹ́ pé ó ti ń pọ́dún 12 nù kó tó di pé Ọlọ́run wá ní kí ó lọ gba ìran wá a ọkọ dè yẹn mọ́lẹ̀ bá ná. So lẹ́yìn eléyìí ànábì ti lọ gbàrún dé a sọ fún wa n tó kù ní sí ni pé kò síyàwó lọ́dọ̀ ànábì. Àwọn Yorùbá wá ní kò sápọ̀nlé fọba tí ò sí kí ni o fọba tí ò lólórí. Inú tá a sì máa gbọ́ nínú ọ̀rọ̀ òun náà ni pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìyàwó rẹ̀ ó níyàwó tó pọ̀ tó kọjá 4. À ń bọ̀ ń bi eléyìn àsìgbọ́dọ̀ clear rẹ̀. Bó wa ló ṣe jẹ́ ìyàwó alákọ̀ọ́kọ́ yìí ló lo odidi ọdún 10 pẹ̀lú ànábì sallallahu ó lo 25 years pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam 25 years òun ìyàwó Khadija lò pẹ̀lú ànábì tánàbí ọ̀fẹ́yàwó mi ilé ànábì marry at age of 25 tàbá wá sí 25 mi mọ́ ó di 50 years ànábì lé 50 years òun ni ìyàwó Khadija kú kọ̀sẹ́lómi lọ́dọ̀ rẹ̀. Báwo wá ni ta níyàwó ẹlẹ́ẹ̀kejì báwo níyàwó ànábì ṣe wá di púpọ̀ a gbọ́dọ̀ ṣàlàyé rẹ̀. Àwọn ìyàwó méjì kan bẹ́ẹ̀ náà àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ yí pé Mẹ́kà ni fífẹ́ wọn ti wá. Mẹ́kà ìlú Mẹ́kà tá a bá sọ pé ìlú Mẹ́kà ó fi hàn yí pé ọdún 13 tọ́lọ́ ń gbà nàbí dé lójíṣẹ́ tánàbí ń jíṣẹ́ ní Mẹ́kà òun náà ni ọ̀rọ̀ tá à ń sọ ìṣẹ̀lẹ̀. So ẹni àkọ́kọ́ òun náà ni ìyàwó Aisha radiyallahu anha ìyá àgbà ìyá alálùbáríkà tó jẹ́ yí pé àwọn àfáà àbùkù tá à ń sọ̀rọ̀ wọn ò lè má fẹnu àtẹ́ kan ìyàwó Aisha nítorí gbogbo ẹni tó bá ti lè gba ìròrí Ṣíà yóò máa bú ìyàwó Aisha radiyallahu anha kọ́nà balẹ̀kọ́lá kọ́ bá ní yọ́nú sí ìyá alálùbáríkà ìyá dáadáa ìyàwó Aisha radiyallahu anha. So lórí ètò iná pẹ̀lú gbọ́nà a padà gbé ìtàn ìyàwó Aisha wà lódìdí àtàwọn ẹ̀kọ́ táàrí nínú rẹ̀. So bóòlù ànábì ṣe fẹ́ ìyàwó Aisha mi ò ní lọ nú Sahih Bukhari torí pé àwọn ẹ̀tẹ̀ yẹn papọ̀ bí Bukhari ṣe gbé wá àìmọ́kẹ́ wọn tí wọ́n ń sọ pé kíbùlà mímọ́ làwọn ò ní a fi ń sọ pé ẹ̀wọ̀n nǹkan o kí Buhari mọ̀ sọ pé ànábì fẹ́ ìyàwó Aisha ní iye ọmọ Dubai ọwọ́ létí ní iye ọmọ Dubai sẹ́ẹ̀rí pé child abuse inú so àìmọ́kẹ́ òní inú tíra mi Imamu wa Ahmad rahimahullah wọ́n gbà wá báwo lànábì ṣe fẹ́ ìyàwó Aisha. Bákan náà tá bá lọ wọnú As-Siyar wal Magazi so kì í tún ṣe Imam Bukhari lọ́kọ àtàìmọye tíra mi tó jẹ́ tíra tàn ọ̀rọ̀ tíra kíkó lẹ̀kọ́ la fẹ́ sọ yìí ṣùgbọ́n ká sọ̀tà ànábì kẹ́yìn tẹ́ ń gbọ́ wá ń lé kẹ́ ẹ mọ ìtàn tọ́lọ́run rán sí yín bó ṣe wà tẹ́ ẹ bá mọ ìtàn gidi wọn ó padà gbé pọ́ìsì ìtàn fún yín jẹ ìyẹn ni táwa wá after. So ìyá wa wọ́n ń pe arábìnrin kan ní ìyá wa Khawlat bintu Hakim Khawlatu bintu Hakim ó ní ànábì sallallahu alaihi wasallam ó lọ wá bá ànábì wípé wà ànábì dákun ìyàwó rẹ̀ ti kú so ò ní níyàwó mi ni tó bá jẹ́ pé ọmọge ló ń wá inú ìlú wa yìí ọmọge kú wà tó bá sì jẹ́ wípé adélébọ̀ ni adélébọ̀ náà wà ànábì wa ń bi léèrè pé ọmọge bíi ta ni adélébọ̀ bíi ta ni ọmọge bíi ta ni adélébọ̀ bíi ta ni. Ìyá wa ní ẹ rí i pé ìgbà tánàbí rìnrìn àjò tó lọ gbàrún wá ó fi ẹ̀yìn pé kò sóbìn lọ́dọ̀ rẹ̀ jùlílù mọ́ wà mú a sì lò mú bùrọ́kù wá ẹ̀sìn tánàbí gùn bó tiẹ̀ jẹ́ pé kì í ṣẹ̀sìn sotí bá ànábì ní ó tóbi ju ẹ̀sìn lọ àbí ó tóbi ju bá ká lọ ó kéré ṣẹ̀sìn ó tóbi ju ìbáka lọ so ó sì kéré sí ẹ̀sìn so ní ẹranko tó gùn lọ sí sámà so kò sí obìnrin kankan tó lè gbé
ìtutù sẹ́mi ànábì wà lẹ́ni tí ò lóbìn lọ́dọ̀ lẹ́yìn ìgbà tí ìyàwó Khadija ti kú. Ó tún lóun rìnrìn àjò àwọn èèyàn tó gbàgbọ́ pàtàkì jùlọ Abubakar Siddiq radiyallahu anhu kọ́lọ́ba ni yọ́nú sí. Arábìnrin wa ń wo gbogbo tí ń ṣẹlẹ̀, ànábì ó sáà máa jẹun, ànábì ó wà kò pọ́nyàn lé so tí báyìí kò pọ́nyàn lé rárá, odidi olórí kọ́mọ̀sóbí lẹ́dẹ̀ rẹ̀ ló jẹ́ kí ìyá wa yóò lọ bá ànábì sallallahu alaihi wasallam pé Khawlatu bintu Hakim, ó ní ìwọ oṣù ọlọ́run sọ ò ní fẹ́yàwó ni ẹ pé nù lùi ọmọge wà ńlẹ̀ adélébọ̀ sí wà ńlẹ̀. Ànábì wa bílẹ̀ pé ọmọge bíi ta ni o, adélébọ̀ bíi ta ni. Imam Muhammad ló pé tí mo ń sọ ìwà òkè tó sì Imam Bukhari o, màá sọ̀rọ̀ tí Imam Bukhari o. Arábìnrin ní ọmọge bíi Aisha tọjọ́ mọ olólùfẹ́ rẹ̀, adélébọ̀ bíi Sauda bintu Zamua. Sauda ni ó kú ti gbà Islam, ó ti tẹ̀lé wà nàbí, adélébọ̀ sí ni kò sí lọ́kọ lọ́dọ̀, opó ni. Ànábì ní ọ̀dà lọ bá wọn méjèèjì sọ̀rọ̀, lọ bá wọn sọ̀rọ̀ kó o sì lọ bára lé wọn pé mo rán bó ti múrò rí wa. Kí ló fa tánàbì fi sọ bẹ́ẹ̀? Òun náà ni pé Imam Bukhari ẹgbà wá títí wọn kì í kẹsàrèdè sọ pánàbì sọ bẹ́ẹ̀. Sẹ́rí Ọlọ́run fi obìnrin yìí ṣe kòǹgẹ́ in tó ti wà ńlẹ̀ pẹ̀lú àlá. Ànábì sallallahu alaihi wasallam ó sùn ọ́ lálàá bí Imam Bukhari ṣe gbé wá nù. Tí ó rí ìyá wa Aisha tí Jùbìrìlù gbé obìnrin kan sínú sọ́ọ̀lù bí wà tí yẹn wé nǹkan lásọ. Jùbìrìlù wa ń sọ fún Ànábì pé adhihi imratuk, ìyàwó rẹ̀ rí ó sẹ́mà ẹni tí ò wulẹ̀ ló bí ń lé tẹ́lẹ̀ tó bá lárò àláhùn kò sí bí ń lọ́dọ̀ rẹ̀ wọ́n á ní ìyàwó rẹ̀ rí kò wulẹ̀ sí ìyàwó lọ́dọ̀ rẹ̀ torí pé ìyàwó Khadija ti kú. Ànábì wa ń wò ké kí ló gbé wá lójú oorun náà nínú sọ́ọ̀lù ó gbé nǹkan lọ́wọ́ ó wá níyàwó mi ni. Ànábì ní kọ́kọ́ bá ń síná. Ó fẹ́ pé èyí ń rajo òkun bẹ́rù majhul nínú ṣẹ̀rí àgan kọ̀lẹ́tọ̀. Islam ní n tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ transaction ata ara ó sì lófin tó dé. Nínú òfin ni pé èyí ń ra téèyàn ọ̀bà mọ́ kó máa lọ ra ẹ̀gẹ́ inú ebè ké wọ́n á ní ẹwù àwọn ẹ̀gẹ́ bó sì dúró yìí lọ. Ìgbà kan ni o ọmọ rẹ̀ ó tóbi o ẹ rà á ní 70,000 wọ́n náà wàá kówó lẹ̀ ó wá fẹ́ máa wú ẹ̀gẹ́ ó wá ń wú mi ó di rondórondó ó wá pẹ́ ń tọ́rajà lọ́wọ́ rẹ̀ gbà ó mọ̀ wú àwọn kan wá ní bóyá àwọn àràrà ẹ̀gẹ́ nù pé tó tọ́ òkè sí àràrà tó wà nínú ẹ̀gẹ́ ni sórí bó ṣe pé kò lè mú o tóró ti rajà tí ò lẹ́tọ̀. Islam sọ fún wa pé n tí èèyàn ò bá fojú rí èyàn ti kí ni o èyàn rà. Wọ́n pákéjì obìnrin kan fún wọn ní sísítà kan wà Manchester ní gbé ó sì nice ó lẹ́sìn tẹ bá rí gan yín kọ́ láìkẹ̀ so ẹlí bá sọ̀rọ̀ gan lórí fóònù ọwá ni ó sì pẹ́ ni ọwá ni mo nífẹ̀ẹ́ o ò rí báyìí o kì í ṣe pé ẹ sí fídíò kọ ẹ̀sìn kankan o ẹ wá parí ọ̀rọ̀ so ọwá fẹ́ ọwá di ìgbà tẹ́ ríra ọwá rí pé ẹnu ẹ̀ ga so ó ti di Juve Express inú o tí ẹ ti bọ̀ so ló fi jẹ́ wípé Ànábì níbi ẹ ṣe gbé wá ẹ̀kọ́ nù. Ànábì wa sọ fún Jùbìrìlù yìí pé ọya sí pàǹsí aṣọ lójú tó gbé lọ fáìdá ìyá àǹtí nígbà tí ó sì báyìí lọ́ba di ìwọ. Ànábì ní lọ́ba jẹ́ pé wà Aisha ni bánàbí ṣe tajínù. Ànábì wa bẹ̀ lọ́n pé ní tí mo rí gbàǹfà àlùbáríkà sí. Ṣé ẹ sì mọ̀ pé àlá àwọn ànábì Ọlọ́run a ti sọrí lórí ètò yìí ìran àlá mẹ́ta ní ń bẹ. Àkọ́kọ́ a ní hadithu nafsi ìntẹ̀yàn bá gbé sórí ẹ̀mí èèyàn lè fi lálàá
ìyẹn ò ní ìdájọ́ kankan. Àlà pín sí mẹ́ta, méje wọn scam ẹ lórí ọ̀rọ̀ àlà ká tó gbọ́ àti sọ́ọ́rí lérí ètò dáadáa tó gbọ́. Kò sí scam kankan, méje kẹ́yìn àfa kankan òfin kankan rú ọ lójú àbọ̀ wa ń lọ nítorí àlàdáàmù. Mẹ́ta làlà. Àkọ́kọ́ ni hadith nafs, n tó gbé sórí ẹ̀mí tó wà lórí ẹ̀mí ẹ tó o bá sùn tó o bá fi lálà ayé kankan ò sí ọ. Alápatà ni ọ tó o bá ti sùn yẹ lọ́ba rẹ lágbo ẹran fámìlì kankan kọ́ ló sí ọ. N tó iṣẹ́ tó ń ṣe nìyẹn. Àrántí ń pè láti ṣe nọ́ọ̀sì nìyẹn. Ó mú gàrí agolo 3 sùn lálẹ́. Bó ti wá ń sùn báyìí lọ́sàn ń bọ́ nódò lórí jù à. Mo sọ pé ayé ń ṣe ọ́ pé àwọn fámìlì rẹ̀ ní ilé ọkà kí àtayé ló ti lúwẹ̀ẹ́ lójú oorun. Gàrí agolo 3. So àdísù nọ́ọ̀sì nìyẹn. Ọmọ tó fẹ́ ṣe exam tí ń bá rẹ̀ nù ọ́ọ̀lù tó wá ní ẹ tó bá ti dijú báyìí tó bá ti dijú báyìí òun kàn sáà ríra àwọn nù ọ́ọ̀lù ní kí ló níwájú ẹ̀zámù. Ayé ò lé ọkì àdísù nọ́ọ̀sì nù. Ẹlẹ́ẹ̀kejì òun ni tàláhùbù ṣaitan. Èso a máa fi làákẹ́yìn ṣeré lórí àwọn àlá tí ò ní nítumọ̀ bí kò lálàá kí ọ̀kadà gbá ọ sẹ́nu tírélà orí kẹ́bọ̀ lẹ́ni ara wa ń lé orí lọ ọ wá di ńgbọ̀ ya so orí nǹkan tó fò sórí tírélà ní gbàgbà ọ̀kẹ́ sáà dájú gbìn gbogbo àwọn àlá bá tí ọmọ jẹ́ ìdẹ́rùbà. So èso ní fi làákẹ́yìn ṣeré. Ẹ̀kẹta ni mẹ́sẹ̀gì tọ́lọ́run fẹ́ pass. So ìyẹn lọ́wọ́ á níbò lè yẹn sí máa tù tó jẹ́ pé odidi ẹ̀kọ́ kan nìyẹn. Kì í ṣe ẹ̀kọ́ ọ̀nà ogun o. Gbogbo ẹ̀ pátá nínú súnà lọ́wọ́ àfi tí ìbá kàdí ìṣìlòkù. Ó ní àwọn rùmùs téèyàn ó wò. So ṣùgbọ́n ọwọ́ àmọ́ ọmọ Ọlọ́run fi èèmọ̀ kan kọ́ sára àlá ẹ lọ dìyẹn mú. Ọlọ́run fi èèmọ̀ kan kọ́ sí ara àlá. Èèmọ̀ náà ni pé n téèyàn bá tu sí ní ọmọ jẹ́. Èèmọ̀ tọ́lọ́run fi sára àlá nù. Tó o bá lálà kódà kó jẹ́ pé ọ̀tọ̀ ni túmọ̀ rẹ̀. Mẹ́sẹ̀jì gidi làlá tó bá jẹ́ràn ẹlẹ́ẹ̀kẹta yẹn tí èsì ìran kan nu méjì tàkọ́kọ́. Tó o bá wá tú àlá ẹni tó o bá tu sí ní ọmọ jẹ́ ìfẹ́ yà lọ́bẹ̀ tọ́rẹ́rì ń bẹ́ láti inú súnà. Ìyẹn wá ní máa ń mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa bọ́ sínú ìgbèkùn nǹkan míì. Ọ̀làlà kan kò yí ọ nígbà tó lọ bá yàn pé ọlọ́ba babaláwo àfà ọlọ́ba ẹlòmíì tí ń tẹyanrin ọlọ́ba kìnnìkan nǹkankan. Ọ̀pọ̀pọ̀ àwọn tá a sì ń sọ tẹ́ ń tẹyanrin wọn èé máa kéwo wọn ò máa kéwo gidi kankan o. Kéwo tí wọ́n kàn fi máa ka útúbà lójú òde nìkan ni o kódà kò lè rí útúbà yẹn ka o. Kò súnmọ́ súnà débi kéyọ̀ mọ̀ kankan. Ọwá ní bàbá ọwá sọ aláǹtọ́ wá ní ewu ńlá rè wájú yín. Ọjà yín ò jò náà. Àwọn ayé ti ṣe kí lórúkọ rẹ̀ sẹ́rí ń tọ́ sọ. Ó ní ẹ ti wòra yín ràn ju. Nǹkan yẹn ṣẹlẹ̀ sí yàn. Tó bá wá ṣẹlẹ̀ tí ọ̀pọ̀ sọmọ pé ó ti wòra ràn jù. Èèyàn ti bọ́nu páńpẹ́ téèyàn ò lè kú ńbẹ́ mọ́ nù. Yá mọ́ ni bàbá ríran èmi mo jìnnà sáwọn àgbàlagbà. Bí èèyàn ṣe wọ skóòpù ti ẹnu èèyàn wà máa ṣẹ́rú sí bàbá ó sì rí nǹkan kan wọn ò dá nǹkan kan mọ̀. So ànábì ti lálàá ṣùgbọ́n àlá àwọn ànábì Ọlọ́run tí wọ́n yàtọ̀ sí tiwa ìtọ́lá yẹn bó ṣe láwọn ọ gbọ́dọ̀ mú wá sí ìmúṣẹ. Táwọn ànábì Ọlọ́run bá lálàá pé àwọn fọyàn létí lójú oorun tí wọ́n èso mọ́ wọn tó bá dojú ayé wọn gbọ́dọ̀ gba ẹni wọn. Ìwọ gbọ́dọ̀ sọ fún wa pé ọlálàpọ̀ fẹ́nìkan létí lọ́wọ́ fọ létí ọ jẹ́fọ̀ tí padà o. Sẹ́wọ̀n pé ànábì ti dára pé wọ́n fi Aisha hàn òun wọ́n sọ fún òun pé Jùbìlì sọ fún òun pé ìyàwó ẹ̀ nì. Ànábì wà sí sọ kankan ìní ìyàwó Haúládé ló ń sọ pé ànábì sọ ní níyàwó ni. Ọmọge wà ń rí Adélébọ̀ wà ńlẹ̀ kò síbi ọ̀nàwọ́ sí. Ànábì fi wá bílẹ̀ pé ọmọge bíi ta ni Adélébọ̀ bíi ta ni. So méjèèjì l'Ànábì wa sallallahu alaihi wasallam ọwá ni ẹ̀bá lọ́ba ń bá méjì sọ̀rọ̀. Ìyá wa Khawla wọ́n gbéra dìde wọ́n lọ bá ìyá wa Aisha radiyallahu anha. Lọ́dún náà lọ́n ìyá wa Aisha wà ní ọmọ ọdún 6. Sẹ́rí éèjì yẹn ni wọ́n ń dá wàhálà lẹ̀.
gbogbo àwọn tí wọ́n ní ìtàn yóò rí bẹ́ẹ̀ child abuse ní àhínà ẹ̀wọ̀ ẹ̀mbẹ́ jẹ́ ká package Islam ká mọ̀ sọ pé ọdún 6 àníṣẹ́ ọmọ ọdún 6 àgbà náà ó ní làákàyè ọ̀gá olówúra ó fìgbàdì ju ẹlòmíì tí ń gbọ́ mi lọ tó ti fẹ́ bímọ inú rẹ̀ tán lọ. bẹ́ẹ̀ máa rẹ́rù mi gan tó ti fẹ́ bímọ inú rẹ̀ tán ẹ̀ máa wò báyìí pé ilẹ̀ jágbe máa yín ni lẹ́sẹ̀ á rí jáwéjáwé báyìí. so nígbà náà ẹ̀gbọ́n tánàbí gan sọ ni alánàbí Ádámù alayhi salatu wassalam tọ́lọ̀ ń fọwọ́ ara rẹ̀ dá ìntánàbí sọ fún wa ni pé 60 feet ló fi ga. ẹ wo 60 feet ṣe kò ju 2 story building lọ ni àbí ẹ jẹ́ ń lọ correct English a story building torí alájà méjì ò ní story building tí máa ń sọ pé 2 story building ó ti di alájà mẹ́ta nù ṣé kò ju gíga 60 feet dáhùn sọ ṣé kò ju lé alájà méjì lọ. so àdínkù báyìí ni tí ẹ bá ń sọ̀rọ̀ ń pa ayé ìgbà náà mọ́wọ́ èjì wọ́n sọ nínú àwọn tó ti lọ pé ọmọ ọdún 5 lẹ́lòmíì wà tó ti há Quran tán sọmọ ọdún 5 ti sìn tí ò tí tọrọ ò tí dà lẹ́nu rẹ̀. so ẹ má rò bá ẹlẹ́ẹ̀kejì ó ní pé Áfíríkà làwà wà a máa ń rán bì so ti báyìí Áfíríkà làwà a máa ń rán bì so gbogbo nǹkan la fi rán àrán adìẹ wa náà rán ẹ rí i pé àwọn adìẹ àgíríkì wọ́n tóbi ẹ wà àwọn adìẹ wa bẹ́ẹ̀ ṣe rí ṣóyà adìẹ olóṣù 6 àti masáré bọ́ ní ìṣàbùsù 3 àbùsù 4 kan ẹ wo bẹ́ẹ̀ sì tóbi tó ẹ wo àwọn adìẹ ti yín bó ṣe rí ẹ wo ẹran wa bó ṣe rí ápù wa tí ń kó wa ọ̀ràn gbogbo nǹkan wa lọ́rán so ìyẹn náà ni ó gbé ẹ wà máa rí àwọn ẹlòmíràn wà máa ro níròòrú ríran náà wọ́n ń sọ̀rọ̀ ayé ìjọ ó ti ń gbé wá sí tv so ti rẹ̀ so wọ́n lọ bá ìyàwó ẹ̀ṣẹ̀ èmi ọmọ tí ń tin ní kí n máa mọ̀ ìwọ ní kọ̀kọ́ sọ fún mo fẹ́ lọ bóbi rẹ̀ ó wá lọ bá Umu Ruman tó jẹ́ ìyàwó Aisha so pé báyìí ànábì rán mi sí yín oore ńlá lọ́mọ wọlé ti lé yín wáyé wọ́n lóore kí ni ànábì lọ rán mi sí yín pé kí wọ́n á bá yín bọ́ ọmọ kí wọ́n á bò ń bá yín sọ̀rọ̀ lórí ọmọ yín Aisha Umu Ruman ní Umu Ruman ọba ní ẹjẹ́ àpè bàbá rẹ̀ wọ́n bá pe Abubakar arábìnrin bá na ọ̀rọ̀ ń bẹ̀ bá Abubakar ní oore ńlá lọ́jọ́ tòótọ́ ṣùgbọ́n sí Aisha lẹ́tọ̀ọ́ sànàbí sà torí pé ọ̀rẹ́ lè ní àti ànàbí bí ọmọ náà ló ṣe jẹ́ sànàbí bí ọmọ ìyàwó Khawla bintu Hakim tó ń jẹ́ messenger of love láàrin ànàbí àtàwọn ìyàwó rẹ̀ tá à ń dákọ̀ ìyàwó méjèèjì ìyàwó Aisha radiyallahu anha àti ìyàwó Sauda arábìnrin bá ní ọ̀dà mo ti gbọ́ ló wá padà lọ bá nàbí pé nígbà tí mo rọra Abubakar ń tọ́ sọ ni pé òkè ọmọ ìyá rẹ̀ náà ní Aisha pé ọmọ ìyá rẹ̀ náà ní so pé sósì lẹ́tọ̀ ọbẹ̀ bí ìbéèrè ànábì ní sọ fún wípé kí n fẹ́ Aisha halali ni èmi àti ẹni jọjọ́ rẹ̀ ń tòótọ́ ṣùgbọ́n kí n fẹ́ halali ni ọmọ ìyá ẹ̀sìn ni kì í sọmọ ìyá bíbí torí èmi kọ́ ọmọ bàbá rẹ̀ sẹ́mọ̀ kò yẹ Abubakar ni arábìnrin tó wá padà lọ pé mo ti lọ bí ẹ̀rẹ̀ lọ́wọ́ ànábì o ànábì sọ báyìí Abubakar ni ó ti dàbà Umu Ruman wá ní ẹ̀wà o mo gbọ́ wípé tàbí ọ̀rọ̀ kan ti dọ́dọ̀ mi tí wọ́n ní Mut'im ibnu Adi ó ti wà ńlẹ̀ o lórí ọ̀rọ̀ Aisha tó wá sọ fún mi pé òun fẹ́ Aisha fún ọmọ òun ẹ máa wọ àwọn ìyá rẹ̀ ó fẹ́ pé obìnrin náà ní ọkọ yọ gbọ́ tẹ́tí bó ti wà tipẹ́ náà so àwọn náà wọ́n kọ́ máa ń mọ̀ ṣùgbọ́n wọ́n dẹ mọ́
tó dájú mọ̀ kójú àwọn ọkùnrin le nígbà tí àbá sọ́wọ́ kẹlẹ̀ ní abẹ́ àmọ́ rí nǹkan àmọ́ sẹ́yìn irọ́ ni olùsáré ti ń gba nǹkan tẹ́lẹ̀ o. nígbà tí Káúsárà tó sọ kí ní báyìí mo ní sẹ́yìn ní kálọ̀ rẹ̀ àbá rẹ̀ gbọ́dọ̀ gbẹ́rọ́ nípa o. dẹ̀ máa rọ ẹ̀yin nà ọlọ́run ẹ̀yin umu mo ní bo sẹ́yìn lẹ́yìn ní kálọ̀ rẹ̀ ó ti mẹ́ni ti lé lọ́dún kan o. sọ kí n mọ̀ wọ̀rí nígbà orí rẹ̀ bá wálé àmọ́ bá ti sọ. Umaru máa wá sọ pé ọ̀dọ̀ ẹ̀rọ kí ọ̀rọ̀ bíi Abubakar ní kò sí wàhálà jẹ́ ń lọ fúnra mi. ojú àwọn làwọn fi gbọ́bẹ̀ Abubakar bá lọ sí ilé ọ̀dọ̀ Mutim buna Adi nígbà òde bẹ́ẹ̀ ọba ìyàwó rẹ̀ ń bẹ̀ ìyàwó Mutim bá sọ pé wọn ọmọ níta Abubakar bá wà ó ọba ní ọgá o Abubakar à ń gbọ́ pé ó fẹ́ máa fi ọmọ rẹ̀ Aisha lọ wá pé kó afẹ́ fọmọ wa mo rò pé skóòpù tí bàbá ń lọ ń lò fún ìyàlẹ́nu kèfèrí sí ní bàbá ṣùgbọ́n ọmọ wọn ti gbà Islam mo sáwọn pa ìdí àbúkú tó fẹ́ lò náà ni pé tọmọ rẹ̀ bá ti fi ọmọ wa ó fẹ́ fi wọ́ ọkọ mi wọnú Islam rìn yàbí ó fẹ́ fi wọ́ ọ nẹ́sìn yín ẹ fẹ́ fi yẹn skóòpù wa Abubakar ní níbo kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ so mo sì yà á kún bẹ́ẹ̀ nù pé Ọlọ́run ṣeun tí mo wá mo ti achieve ẹ̀ ṣe àtúnrò ipa tó fẹ́ máa fàìdí àwọ̀ yín níbo bó ṣe close ibẹ̀ nù so ẹ rí i pé agbègbè ibẹ̀ yẹn ọwọ́ aràn Khawla sànàbí padà yìí pé sọfànàbí yìí pé ala barakatillah Aisha ti mo yọ̀ǹda Aisha fún so nígbà náà mẹ́kàlà nàbí wa o sallallahu alaihi wasallam Mẹ́kà na nàbí wa ìtẹ̀kẹ́gbé wa ké ó kù ọdún méjì tánàbí ó kú o tàbí ó kù ọdún kan tánàbí ó kú ní Mẹ́kà ìlọrọ̀ tá à ń sọ yìí ṣẹlẹ̀ so tábà ló kù ọdún kan tánàbí ó kú ìyàwó Aisha wà lọ́mọ ọdún 6 tẹ́ bá há di ọdún kan yẹn mọ́ pé ọkọ̀ ọdún kan tẹ́ bá há di ọdún kan tánàbí tó lọ sí Mẹ́kà ó di 7 nígbà wọ́n dé Mẹ́dínà ó lo ọdún 2 torí pé kò tí ì fẹ́ wọ́n bá ṣe ákídù pé wọ́n ṣe ákídù nìka wọ́n ta kókó yìgì lé lórí pé a ti mọ̀ pé lágbájá ẹ̀ ní ọ̀fẹ́ ń lọ́mọ ọdún 7 tá à ń sọ pé ó ti lọ́kọ báyìí kì í ṣe pé ó ti wọlé wọ́n délùú Mẹ́dínà wọ́n lo ọdún 2 míì kó tó di pé ìyàwó Aisha wọlé kódà ìyàwó Aisha ní ibi tó ń wà náà lé báyìí wọn ò tiẹ̀ sọ wọn kà fóun gẹ pé àwọn lọ lónìí o wọn kà múra fóun ni so ló fi dèrò lé ànàbí nígbà tó di ọmọ ọdún 9 tó lé so ìyẹn bá gbọ́dọ̀ arábìnrin ṣe kú ń bẹ tíyẹn ti yanjú torí iṣẹ́ 2 lànàbí gbé fún sallallahu alaihi wasallam so ìyá wa yìí gba ọ̀dọ̀ ìyá wa Sáúdà lọ mọmọdé o Sáúdà bó o ní o oore ńlá lọmọ wọlé tí ọwá yìí ànàbí ló ní wá bọ sọ̀rọ̀ ipe òun fẹ́ ọ Sáúdà ni ó ti dà oríire ńlá ni lọ́dọ̀ tèmi o mo ti gbà ṣùgbọ́n lọ bá mi so kọ gbọ́n tí bá mi ó bá sọ bàbá àti ẹ̀ mùsùlùmí ni so ó sì lọ bá bí máa sì débẹ̀ ẹn tó jẹ́ wàlíyù fún tí ó fi lọ́kọ ọba sọ̀rọ̀ tí bá ní kí ni Sáúdà sọ fún ọ ní ó ti gbà ọ sọ pé ní tẹ́ bá ti ṣe ni so bàbá ni oore ńlá ni èmi náà fọwọ́ sí so bí ànàbí ṣe fẹ́ yà wá Sáúdà ni ẹ wá rí kí ákídù títí ìtagókò yìí tá Aisha ọ̀ṣáájú ti yà wá Sáúdà ṣùgbọ́n yà wá Sáúdà àwọn díyàwó ànàbí láti Mẹ́kà wíwọlé ìyá wa Sáúdà ṣáájú ìyá wa Aisha wọlé kódà tí ìsọ̀rọ̀ ọdún kan ọdún 2 so ló jẹ́ pé táwọn afábá fẹ́ máa to ìyàwó ànàbí tí wọ́n bá ti kọ Khadijatu bintu Khuwailid ẹni tí wọ́n kọ sí kejì ní Saudatu bintu Zum'a
aw Zama'a. Ẹlẹ́ẹ̀kẹta wá ní Aisha bint Abi Bakr Siddiq radiyallahu anha. So bánabi ṣe fẹ́ ìyá wa Sauda nìyẹn. So bánabi ṣe gbéyàwó ní níbẹ̀ kó tó di pé máa tẹ̀síwájú, kò sí obìnrin kankan nínú àwọn nǹkan kan bẹ tó jẹ́ khasaisun nàbí, àwọn tí Ọlọ́run fún ànàbí tí ó sọ pé mo fún ọ ṣùgbọ́n ẹnì kankan ò gbọdọ̀ ṣerú ẹ̀, ìwọ nìkan mo fún ọ ní promo yẹn, ìwọ nìkan ló lè lò. Ìkankan náà àwọn àlùmọ̀ rẹ̀ ọ̀lẹ́tọ̀ àti ṣe bẹ́ẹ̀. Inú rẹ̀ òun náà ni kéèyàn fẹ́ ìyàwó láì ní san sàdáàkì rẹ̀. Ẹnì kankan ò gbọdọ̀ fẹ́ ìyàwó láì ní sanwó orí rẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run fún ànàbí ní jókà yẹn pé mo fún ọ níyọ̀ǹda àti lè fẹ́ ìyàwó láì ní sanwó orí rẹ̀. Gbogbo ìyàwó tànàbí wàá fẹ́ láyé jókà tọ́lọ́run fún ànàbí ò lórí. Gbogbo wọn lànàbí sanwó orí wọn lówó tó níye. Ẹ̀kọ́ náà kò síyàwó sàárà. Àbáwọn obìnrin tí ò lẹ́kọ̀ọ́ tí à ní àwọn gbà pa àwọn lẹ́kọ̀ọ́ ni ọ̀pàdé ọkùnrin aláàfẹ́fẹ́ a ní kí lọ́ọ́ gbà ó ní ẹ̀pẹ̀rún sí létí. Só o ti kú ni àbí ẹ̀sẹ̀ bí ọ wọ́n pèrún sí létí. Ìrún jẹ́ sàdá àwọn òdì máa ń ní wọ́n pèrún sí létí. Wọ́n fẹ́ ṣe rúkìá fún ọ ni sàdá kíyèsí à ń pèrún sí yẹn létí, máa pèrún sí ọ létí. Ànàbí ò pèrún sẹ́nì kankan létí, ó san owó tó ti yé báyìí. Kì í ṣe dandan kó jówó, kì í ṣe dandan kó jówó owó orí, kì í ṣe dandan kó jówó. Torí ta fi ń kílẹ̀ ni pé ẹ má jẹ́ káwọn kan kàn fi ẹ̀sìn mú yín nígàn pé Allah Akbar àwọn ẹni àná, irọ́ ẹni àná kọ́ ṣe àná làwà ẹ̀, àwọn ẹni àná àwọn ìyàwó wọn ò wáyé máyà, wọ́n kàn ní wọ́n pe kẹ́límà sáwọn létí, irọ́ ó fẹ́ gbà síláàmù ni. Ànábì gan tó lọ ń fún pé kó má sanwó orí obìnrin kankan pé tàbí tó bá wù ọjà ẹ ò lè sanwó orí wàásù wò lè má san. Torí pé owó orí Yorùbá ní dandan lówó orí bọ̀ táàkì làwọn mí ní àbí. Ṣùgbọ́n owó sàdáàkì téèyàn ó fi sábẹ́ obìnrin dẹ̀ tán ọ̀ràn yẹn ní ọkùnrin ò gbọdọ̀ má san. Ó lè jẹ gbèsè ẹ o tí ó sọ pé mo gbà pé máa fún ọ ní nǹkan báyìí ṣùgbọ́n yìí tí ì ní lọ gbèsè nìyẹn. So gbèsè nìyẹn. So kò síyàwó sàárà kìíní kan rárá ìyàwó sàárà. Ànábì gan ọ̀fẹ́ ìyàwó sàárà. Ọlọ́run ní wọ́n lè fẹ́ láì ní sanwó ń tiẹ̀ halali ni. Ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ gbogbo àwọn ìyàwó ànàbí pátá kò sí kẹ̀kẹ́ tànàbí ọ̀sán orí rẹ̀. Kò sí kẹ̀kẹ́ tànàbí ọ̀sán. Ìmí ń bẹ tí èso owó lànàbí san tó jẹ́ pé a fi nǹkan jìrọ̀ ni. Torí mo sọ pé kì í ṣe gbogbo ẹ̀ lówó ṣùgbọ́n kò sẹ́ni tànàbí ọ̀sán máàrù rẹ̀. Ntí ẹ sì ń pè ní máàrù owó orí kì í ṣe dandan kọjú owó, ó lè jẹ́ sáfíìsì. Bàbá ẹlòmíì lé lóko tí ń dá ó sì lọ fẹ́ pé òun àti bàbá yìí jọ sọ̀rọ̀ pé ọkọ rẹ̀ tó bá fẹ́ wá sọ̀rọ̀ pé awulẹ̀ fẹ́ gbin ẹ̀gẹ́ tẹ́lẹ̀ tó bá lè bá wa sanko éka 3. So tó wáyé pé ń lọ mọ́ ń gbà pé dádì mi ẹ̀ bá wọn sanko éka 3 o ìní màá fi sówó orí mi o kọ́ mádàjọ́ kejì máa lọ sanko ní èsì problem. So o ti sanwó orí náà nù, oko sísá ni ìwọ fi sanwó orí. Ẹran dídá lànàbí Mùsá fi sanwó orí tiẹ̀. So ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ó ní wípé Ànábì sallallahu alaihi wasallam kìí ṣe adùn òun lànàbí fi ní ìyàwó 2, 3, 4, 5 táàrí pé 11 ló jẹ́. Torí àwọn ọ̀tá ẹ̀sìn ibi tá a fi gbọ́dọ̀ kọ́kọ́ clear abẹ yẹn náà òun ni pé gbogbo àwọn tí wọ́n ti táwọn Yahudi ti ṣe ń jẹ fún àwọn àfáà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ti gbogbo ẹni tẹ́sí lórí Facebook mo kí n kú oríire o, wàláhì oríire ni o, mo fọ́lọ́run sí lẹ́rìí. Téèyàn bá wà lórí Facebook àdánwò ayé lọ́wọ́ à ń bẹ kò sí kẹ́ẹ̀ta báyìí ẹ gbọ́kọ̀kú gbọ́ ni. Ọkùnrin kan bẹ bí ó ńláwà ní báyìí ni gbogbo ẹ̀yin àfáwà tẹ́ẹ̀dún ńláwà ní ẹ dákun ẹni eré nílànà bàbá wa Lágbàjì nílànà bàbá wa Lámúnigun. Àwọn bàbá yìí wọ́n fi dáadáa lílẹ̀,
àwọn èèyàn rẹ̀ sì ń tọ ojú ọ̀nà yẹn tó fi dòní bó jẹ́ pé bá a bá ti ń rí kàńdá náà kò sí ká mọ́ rí kàńdá nù rẹ̀ sí kò sígun tí ò sí ṣùgbọ́n ẹ dákun àwọn ìjánu tí àwọn tíjánu wá bá bẹ lọ́wọ́ ẹ pè wọ́n ọkùnrin kan báyìí tí kọ́kọ́ ń ṣe Yorùbá nation tí máa ń wé láwà ní ìṣẹ́hùn ń dojú tíyan òun láwà ní pupa so òun náà fẹ́ trend lórí Facebook ó dẹ̀ ti trendy kò dẹ̀dà sọ̀rọ̀ ń tọ́jọ mọ́rọ̀ ẹ̀sìn mọ́ tẹ́lẹ̀ ó ti ń ta àgbo jẹ̀dí àgbo nǹkan kan but ọ̀rọ̀ Yorùbá nation lọ́kọ́ fi wọlé tí ọ̀sán máa pariwo wúruwúruwúru kábàáyì so nígbà téèyàn bá tún sọ yìí ké ọ̀rọ̀ tó sọ bí ìjẹrin àbí ìjarun ó pé so ẹ̀sìn Islam gan tí wọ́n mú wá bá wa yìí gan wọ́n kàn fọ́ọ̀sì wá sí ni kébi scam ni odidi ẹni tó lòun kéw nílé kéw yín ẹ̀yin àbá owó ńlá wà ní ẹ̀wọ̀n nǹkan kódà ó ní ó kọ Yorùbá àwọn ó máa ń wù lórí wọn máa fi pé ojú kọ́ máa dákọ̀ Abdul Hakimi lọ torí wọn kà jẹ wá ń pàṣẹ ẹ máa gbọ́rọ̀ púpù ṣé táwọn yẹn bá sọ pé oògùn lọ́lọ́ kọ́ńlé kí ó ní ṣe kò fẹ́ rí bẹ̀rẹ̀ ǹjọ́kọ́tà òhídù ó ní ẹ fi mú alẹ́rú yes ó ní wọ́n kàn yes ó ní ẹ fi mú alẹ́rú kan fi enslave wa ni pé ìmúnisìn ni yes bó ti sọ náà nù pé ìmúnisìn ẹ̀gbọ́rọ̀ kí o ní Islam ìmúnisìn ni lẹ́nu tó pe rẹ̀ lálù but kì í sáàfà tẹ́lẹ̀ àwa ti sọ tipẹ́ mo ti sọ ní ìsọtí lọ́dún mẹ́ta nígbà tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ Yorùbá nation rẹ̀ pé ọkùnrin ilé tó jáwé ṣe gbòní kì í ṣe pé èèyàn wé láwọn ní ló túmọ̀ sí pé wọ́n rìn wọ́n pọ̀ tó ráwọn èèyàn tó máa rí nǹkan míìkà táwọn orientalist àwọn alimustashirikun alladhina darasu lugata al-arabiyya liyakunu a'da'an lil-islam wa ahlihi àwọn tó jẹ́ yí pé wọ́n lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n lọ kọ́ èdè Lárúbáwá nítorí kí wọ́n lè bá fi jọ́ta fún Islam wọ́n bọ́ bí ọ̀rọ̀ bá nàbí ṣe fẹ́yàwó pé ẹnu ànábì yìí ó fẹ́yàwó ní mọ́kànlá ẹ̀rí bó ṣe kóbi ìjọ tó ẹ̀rí bó ṣe kóbi ìjọ wọ́n ní ìdí ọwọ́ àánú tí a kọ́ lẹ̀ o nítorí sọ pé ogun tí a kọ́ lẹ̀ nù kí ó kọ́ ló ṣe kọ̀rẹ́ẹ̀tì àìmọ̀ kí ó àìkọ́ kí ó jìnnà lẹ̀ ní mọ́ fáírọ́ọ̀sì ṣebí èdè Lárúbáwá ni èdè Lárúbáwá ni náà sáwọn tó kọ́kọ́ yín lédè Lárúbáwá láwọn yunifásitì wa níbí ṣé mùsùlùmí ni wọ́n ni láwọn yunifásitì kan nílẹ̀ Yorùbá yìí nígbà wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ṣé bí ẹni tí èsè mùsùlùmí ni wọ́n gbọ́ bẹ́ẹ̀ tó kọ́ head department yẹn náà tí ọmọ kọ́ yí pé sọ́lù alánàbí yìí kùn ẹ̀sẹ̀ sọ̀rọ̀ tó fànàbí yìí ọdẹ gbọ́ Lárúbáwá èdè Kùránì but wọ́n lọ kọ́ wọ́n rán wọn lọ pé ẹ lọ kọ́ ẹ máa fi dàsílámù yẹn rú. abẹ́ ti gbàgbé ni àwọn tó lọ àwọn yunifásitì kan ní Yorùbá yìí so péyàn ń sọ kí ó lẹ́nu omi nì pé kọ́mọ́jọ́ ta wà náà nkódà ó wà nú ọ̀rọ̀ àdìsí Hudhaifa tánàbí sọ yìí pé tó bá dìgbẹ̀yìn gbà àwọn èèyàn kan bẹ yatakallamuna bi alsinatina Lárúbáwá náà ni wọ́n máa sọ jáde lẹ́nu àwọn nàbí ní àwọn abẹ̀sìnjẹsì ni wọ́n ẹ gbọ́ kí ó lẹ́nu wọn tí kí wọ́n yọ ṣùgbọ́n wọ́n fẹ́ fẹ̀sìn mú yín gan ni wọn ò gbọ́ ìsìláàmù yẹn ju èdè Lárúbáwá yẹn lọ torí pé ìsìláàmù èdè Lárúbáwá ni. ṣé ogun tánàbí wàá sọlẹ̀ ṣé kò wá ṣe wọ́n fi máa sìn lọ́nà ní kì í ṣe pé wọ́n fẹ́ fi tọ́ yín sọ́nà. so àwọn ẹni yẹn ti kọ́ lẹ́lẹ́dẹ́ kéw ní tí mò ń sọ yìí ọwọ́ àánú tí àtẹ̀fṣẹ́ táwọn àáfàá sọ ṣubuhatu wọn ìrújú àwọn orientalist torí ńgbà tẹ́yìn bá kànú tí àtẹ̀wá tún gbé nǹkan jáde bí ẹni pé tó ní ẹ̀yin náà já nígbà tá a náà bè fẹ́ ìyàwó mákàlà tẹ ẹ̀rí mi yà máa ra ohun bí ewé ọ̀lẹ̀ tẹ́ àmọ́ rò pé nǹkan gidi ní sọ àwọn yẹn wà tó máa ṣe Allahu Akbar àti kàtìpẹ́. so wọ́n kọ́ bẹ̀ wípé ànábì fẹ́ ìyàwó mọ́kànlá ọwọ́ ní kẹ́yìn àlùmọ́ rẹ̀ kẹ́ ẹ má fẹ́ ju 4 lọ tẹ́ ẹ̀ rí wípé kò lè kọ́ńtró adùn ara rẹ̀ mọ́ ló jẹ́ kí ìyàwó rẹ̀ ọ̀pọ̀ rẹ̀ báwọn pé adùn rẹ̀ ti pọ̀ jù bí kò sàmọ́ súnmọ́ kọ́ mọ́ súnmọ́ bíi pé ní í ṣe pé ló jẹ́ kí ìyàwó rẹ̀ ọ̀pọ̀ tí ẹ bá sọ báwọn kì í ṣe kọ́ wọn sọ astaghfirullah subhanallah ọ̀rọ̀ búkú wọn sọ bọ̀túrọ́dù rẹ̀ wà kọ̀sọ̀rọ̀ subhanallah astaghfirullah kankan mọ́ gbàràtà mọ́ sì pé
ọkàn lè bẹ̀rẹ̀ ni pé ọ̀rọ̀ yìí ò lè yé èèyàn àfẹn tó bá ní làákàyè sọ̀n kó tí ọkọ̀ dáwọ́ pé àìmọ́ ní làákàyè ò ní àwọn àfáà ní ẹ̀rí tó fi mọ̀ wípé kì í ṣe wípé adùn ló ti ànábì débẹ̀ èèyàn jẹ́ ọ̀dọ́ 25 years nígbà tí ó fẹ́ ìyàwó alákọ̀ọ́kọ́ ó fẹ́ ìyá 50 years tó sì jẹ́ pé kó tó di pọ́lọ̀ ń gbèdé lójíṣẹ́ ẹni àpọ́nlé nílùú Mẹ́kà ẹni àpọ́nlé gbogbo ara Mẹ́kà ní ẹnláìkẹ wọ́n ń dá nǹkan jọ sí lọ́dọ̀ kò síbi tó náwó sí tí wọ́n ní fún lọ́mọ kò wá rí ọmọge fẹ́ ń gbà náà Adélébọ̀ lọ́kọ́ fi wá ṣẹwọ́ Adélébọ̀ yẹn tó wá wà ń bẹ̀ for 25 years kò fẹ́ lómi ilé ṣé ń gbà téèyàn wá lé 50 ṣe ń lọ́dọ̀ ọ̀sẹ̀ àwọn ọmọ ìrùkọ àwọn èèyàn gbọ́ yé so rọ́dún eléyìí kọ́kọ́ wà nílẹ̀ ìkọ́rọ̀ padà sí ni lẹ́nu ẹlẹ́ẹ̀kejì ni pé tí èèbá wá ṣe pé adùn ara ní ok ó tún wá fẹ́ yàn yes ó tún wá fẹ́ second wife tí ó wọlé tì tí èé ṣe ẹni tí ò ní wọlé tì ẹ máa gbọ́ second kìíní ni o ẹni tí ò tí wọlé tì níyàwó Aisha gẹ́gẹ́ bá ṣàlàyé ó wá fẹ́ second wife ó wá lọ fẹ́ Adélébọ̀ míì tó jẹ́ pé ó ti dàgbà òun gẹ́ ti lé 50 títí wo 60 lọ́ọ̀kan kó bá bọ́wọ́ ló tún wá lọ fẹ́ so ṣé adùnnú àwọn gbogbo àwọn ìyàwó ń lọ lẹ́yìn Aisha nìkan lọ́jọ́ lọ́mọge gbogbo àyòkú Adélébọ̀ ni wọ́n a jẹ́ pé reason míì wà behind the pípọ̀ ìyàwó ànàbí àwọn àfáà wa fa reason mẹ́rin yọ kí n fún wa méjì so kí n fún wa méjì pé reason tó wà ń bi tàádùdù alhikmatu min ta'addudi zawjati nabi wọ́n wá fa hikma mẹ́rin yọ àkọ́kọ́ hikmatun ta'limiyya ẹ̀kejì hikmatun siyasiyya ẹ̀kẹta hikmatun tashri'iyya ẹ̀kẹrin hikmatun ijtima'iyya mẹ́rẹ̀ẹ̀rin nu àwọn reason wà behind there onu àkọ́kọ́ a ní educational reason tó jẹ́ pé purpose yẹn ni pé ká lè bá fi kínú ilé ànábì ò lè bá jẹ́nu ilé ẹ̀kọ́ Ọlọ́run ò ṣe torí pé ẹ̀kọ́ tẹ́ẹ̀rì kọ́ pẹ̀lú bóbi ṣe pọ̀ lọ́dọ̀ rẹ̀ ó yàtọ̀ sí irú rẹ̀ ẹ̀kọ́ gbogbo ayé ni ìtẹ́ẹ̀rí lọ́dọ̀ ìyá ìṣàkọlẹ̀ bá lọ́dọ̀ ìyá wa Hafsa gbogbo ẹ̀kọ́ làwọn sàhábà kójọ tó dodidi ìmọ̀ Umu Salama lè sọ pé nǹkan báyìí ló ṣe ń gbà tó wà lọ́dọ̀ mi sàbẹ̀lẹ̀ wọn hàngẹ̀ kọ̀ǹdíṣà kan lójó sí ń gbà tó wà lọ́dọ̀ rẹ̀ kọ̀ǹdíṣà kan lójó sí tọ̀dọ̀ Aisha ó wá di pé gbogbo ẹ̀ wá di táwa fi ń ṣayé ẹni tí ó ṣàǹfààní fáyé táwọn èèyàn ò rí nǹkan mú kò gbọ́ irú rẹ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ lẹ́yọ̀ kan náà o rò pé lásán ni Ọlọ́run ṣe nǹkan yẹn lẹ́tọ̀ sọ́mọ̀ pé hikima pọ̀ ń bẹ so o ò lé wisdom yẹn bá láíláí ẹni tó bá wà ní system yẹn ni ó mọ̀ so ìyẹn bá ìmí ń bẹ́ẹ̀ tó jẹ́ pé Ọlọ́run gangan ló fẹ́ fi pa òfin rẹ̀ tàbí fẹ́ fi establish òfin kan tó yẹ kí fún Ọlọ́run sọ pé lọ sílé ọ̀yà lọ sílé gẹ́gẹ́ bí irú ìyá wa Zainabu bintu Jahsh fún Ọlọ́run lọ sọ pé ọ̀yà ànábì lọ fẹ́ Zainabu Kùránì clear rẹ̀ torí mo fẹ́ fi pa ká sọ ọmọ tí èso ọmọ ẹni ká sọdọ̀ ọmọ Zaidu tó sọdọ̀ ọmọ rẹ̀ tó ń pè lọ́mọ rẹ̀ tí èsì sì wọ́ ló bí èmi Ọlọ́run fẹ́ pa ìdájọ́ rẹ̀ ànábì èsè bàbá ẹnìkan ẹ gbọ́dọ̀ pa ànábì bàbá yín ẹni tí ìbá sì ṣe bàbá èèyàn mọ́ sọ di bàbá rẹ̀ pé ó ti adi bàbá mi o tí má kú yóò jogún mi o ọkàn lè máa pè ní bàbá ládùúgbò Ọlọ́run ni mo wá fẹ́ fi parẹ́ pé àrùn àwọn bàbá báwọn tẹ́ ń fẹnu pé wọ́n ń bàbá tí wọ́n ṣe àbá tó bí yín kèéṣe wọ̀ tírú ọmọ bẹ́ẹ̀ bá kọ́yàwó àbí bàbá ń bá kọ́yàwó kọ́ fẹ́ tó bá jẹ́ bàbá rẹ̀ gẹ́gẹ́ kò lè fẹ́yàwó bàbá rẹ̀ kò sì lè fẹ́ bàbá náà ò lè fẹ́yàwó tọ́mọ rẹ̀ kọ́ ọ̀lẹ́ lọ́mọ òrìjìnà gẹ́gẹ́ ṣùgbọ́n máa fẹ́nu bí ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ lẹ́gbẹ́ ẹlẹ́gbà ọlọ́ọ̀fù bí máa wá lẹ́nìkan fẹ́ ọwá ńlá gidi ibi tí wọ́n kọ́ lẹ́ lógbó ẹnìkan kí pọ́blẹ́mù ẹ̀ so kọ́ wá lè bá a mọ̀
ìyàwó tí ń bẹ lọ́dọ̀ Zaidu ìyẹn Zaidu tánàbí ń pè lọ́mọ rẹ̀ tí ìsọmọ ànàbí Ọlọ́run wá ní kó o lè bá a mọ̀ ọyàwó ànàbí wọ lọ́fẹ̀ẹ́ Zainabu àti Zaidu sì ń jà ànàbí náà ni ó sì kẹjọ wá bá tọ́wọ́ ti á bá ànàbí Ọlọ́run sọ fún ànàbí pé ọ̀fẹ́ wọ lọ́fẹ̀ẹ́ Zainabu ànàbí wọn kà ayé ọ̀sọ́ mi lẹ́nu pé mo fẹ́ yàwó ọmọ mi Ọlọ́run wá ń wò ó náà tẹ́lá ti wá ní misunderstanding ànàbí àmọ́ sọ fún Zaidu pé mọ́jẹ́ rí kọ́kọ́ Zainabu ànàbí sáwọ́ pé tí ọba kọ̀ gbó ní kù sí fẹ́ ọ̀dẹ̀ ti sún Zaidu ọ̀nà mẹ́ta kwàsí ànàbí Zaidu mẹ́jẹ̀ ń bọ́ ọjà Zainabu ọ̀gbọ́dọ̀ kọ́ mọ́ mánéjì ẹ̀ ní o Zaidu ọ̀mọ̀dí tánàbí fi ń sọ Ọlọ́run wà nàbí rẹ̀ pé mọ̀ ń sọ pé wọ́n ló ṣe nǹkan ọwọ́ ń dọ́gbọ́n pé inú lélẹ̀ ti sún ọ méjèèjì kátàdọ́gì náà jọ ń gbé Ọlọ́run kàràn júbìlú ní bóyá lọ sọ di Kùránì táwọn èèyàn mọ̀ ká tó bá ti di Kùránì ànàbí ò tó yí mọ́ lọ́lọ́run sọ yí pé falamma qada Zaidu minha wataron nígbà Zaidu ti parí àsìkò tí ó lò pẹ̀lú Zainabu wọ́n ló mú dó ń bẹ̀ zawwajnakaha látòkè sẹ́mọ̀ ọ̀yá èmi Ọlọ́run ni wàlíyù lọ́ máa fẹ́ kò ní di wàhálà kankan má gbẹ̀yìn lọ́dọ̀ àbá kankan o ó ti dìyàwó ẹ̀ bóyá wà á takò fún mi Ọlọ́run wa ni kọ́mọ́ ní tó dé ń ṣe bẹ́ẹ̀ òfin ni tó dé ní o tó fẹ́ lẹ́yìn òní pé kọ́mọ́ bá a di èèwọ̀ fún gbogbo àwọn ìyàwó ọmọ àfẹnubí táwọn ìyàwó yẹn bá ti lo àsìkò tí wọ́n wá kọra wọn lẹ̀ kọ́mọ́ dé èèwọ̀ fún bàbá aládùúgbò láti lè fẹ́ rú wọn mo fẹ́ fi ọ́ pa òfin rẹ orí rẹ náà ní sì fi fagbọn báwọn ìtumọ̀ rẹ̀ náà nù. Ló fi jẹ́ pé nínú gbogbo àwọn ìyàwó ànàbí sàn fáwọn obìnrin wọn wà nǹkan kan tí wọ́n fi máa dọ́gbọ́n sakọ díẹ̀díẹ̀ pé báyìí so nínú gbogbo àwọn ìyàwó ànàbí tí ìyàwó Àìṣà bá ti ń sakọ láàrin wọn pé alihamudulilayi nínú gbogbo bá a ṣe pọ̀ tó yìí àwa nìkan lọ́lọ́mọge tánàbí fẹ́ gbogbo ẹ̀yin yòókù ẹ ti tọ́lé ọkọ kan wò rí kẹ́ tó débì àwa lọ́lọ́mọge ìyàwó Zainabu náà ìyàwó Àìṣà kò sẹ́nì kankan tí máa ń bá ìyàwó Àìṣà fi gagbága lọ́dọ̀ ànàbí bí ìyàwó Zainabu toró náà ní nǹkan tó lè fi ṣe yàrá táìṣà bá ti ń fi ìjọba gẹ́sẹ̀ yàrá ìyàwó Zainabu ló ní alihamudulilayi àwa náà dúpẹ́ pé gbogbo kálukú ìyín lọ́jọ́ pé àwọn bàbá yín ńlọ́fàyìn fànàbí tí wọ́n ṣe wàlíyù tí àwọn ní bàbá yìgì Ọlọ́run ní bàbá yìgì tí a torí sámà ló ti ní kànábí ọlọ́fẹ́ wa àwa nìkan Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún látòkè sámà sẹ́yìn pé ránkì yẹn ọ̀tún jámbẹ̀ so reason pọ̀ ibi tá à ń lọ in essence ni pé pípọ̀ ìyàwó ànàbí kì í ṣe torí pé adùn ara rẹ̀ pọ̀ so kódà èmi ìgbẹ́ tó jẹ́ pé politics ni political reason wà níbi fífẹ́ rẹ̀ tó jẹ́ pé àwọn kan wà lọ́ndà ànàbí tí wọ́n jẹ́rú tó wá jẹ́ pé ìkànnú àwọn ọmọ ọ̀tá ni àwọn ọmọ ọ̀tá ànàbí ogun tí wá ṣẹlẹ̀ wọ́n rí kakọ́ ànàbí wàá pè wá ń bì gbogbo àwọn tá à ń sọ yìí ẹ̀rẹ́ kódà lómi ti wọ menopause tí ò lè bí mọ́mọ́ so ọ̀dà ìwọ yìí sọ ọgbà láti fẹ́ wa kó o kó olóko ẹrú kọ́ ọ̀kan máa jẹ́yàwó wa òun gbà ọ̀dà ànàbí wàá fẹ́ ìdí ni kí bàbá rẹ̀ inú ẹ tó lè pẹ̀lú ànàbí ìdí nígbà bàbá gbọ́ pé ànàbí ti fọ́mọ òun ọ̀dà sáwọn ọmọ wa tún lẹ́kọ̀ọ́ sí ọ̀dọ̀ ẹni tó bá mọ́mọ́ wọ́dọ̀ tí àpá náà ti wà ń bẹ́ òun náà padà gbà Islam so politics nìyẹn tó yẹ nínú àwọn reason so wọ́n wà ń bẹ́ kó lè bá jẹ́ pé wọ́n lè mọ ẹrẹ́ni bí àbùkátà wọn so ló jẹ́ pé a rí nínú wọn irú ìyàwó Sáúdà ọ̀sọ̀ bá nàbí ni pé wò ó gbogbolẹ̀ mọ́ darí ẹ̀ láàmú ebi ò ní bùkátà kan dàbí alára sọ̀kan sórí jọ́ tèmi ìyàwó Sáúdà wà wò kíta nàbí bí láìkì jọ rí pé ìyàwó Àìṣà ni ọwọ́ ní sórí jọ́ tèmi mo yọ̀ǹda rẹ̀ fún Àìṣà kọ́ máa lò mọ́ so ọ lè jẹ́ obìnrin tó nídìí ọpin so kọ́ yọ̀ǹda ọjọ́ tiẹ̀ kí mo wùlẹ̀ wà mọ́ sùn lọ mi asámọ̀ ká wà lọ́ndà rẹ̀ mo yọ̀ǹda ọjọ́ tèmi torí pàgbà lágbà ní. so bí ọ̀rọ̀ ìgbéyàwó ṣe lọ́dún sẹ́ni ẹni tí ọba ẹ má jẹ́ kí àìmọ̀ká àwọn àfa aláìmọ̀ká yẹn ti pọ̀ gan o ẹlòmíì mọ̀ká ṣùgbọ́n pé àfa wa ní wíwíkúwí sáwà máa takọ̀ àfa wa ni ìlókò bá ẹlòmíì sọtọ́ àsìdàlì kàmá ní tí ó sọ fọ́lọ̀ náà nù pé sáwà máa takọ̀ àfa wa ni tó kọ́lọ̀ ń kó
kó ṣàánú wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa fún láwà ní pupa ẹ bá sọ̀rọ̀ kí ó kọ́ tí wàá padà gbà Islam gbogbo kí ó ti ń kọ́ ní kí kò yé kankan kọ́ mọ́ nǹkan kan kọ́ mọ́ dò so nǹkan máa ń pariwo lórí social media lásán ni so tí ó bá lè tijú tí wọ́n bá mú wá àwọ̀ bẹ̀rẹ̀ kí ó fò padà so látòrí kágbé láti jù sí àmọ́ fọkàn àkọ́kọ́ bí yẹn sì máa ń ka Kùránì lọ́tọ́ tó bá parí rẹ̀ tán so àmọ́ kọ́ ní tíátà òhídìí díẹ̀díẹ̀ so tí ó bá ní tijú ni o so kọ́lá tó bá sì pè wá láàrin àwa àti àníjẹ́ nìkan kọ́ mọ̀ so torí pé ó nídìí ẹ̀kọ́ kò yé ọkàn sọ̀rọ̀ gbà o kọ́lọ́n kọ́ bá ní tún ṣe kọ́ ọ láti kan so rẹ̀ so bí ọ̀rọ̀ ìgbéyàwó ìyá wa Aisha àti ìyá wa Sauda bó ti lọ́nu kọ́lọ́n balẹ̀ kọ́lá kó sakaluku ní ẹ̀san olóore a kí gbogbo àwọn bàbá wa tí wọ́n wá yẹ wá sí níbi ìsí iléeṣẹ́ Almaroof ajá umra ọ́fíìsì wọn tuntun tí wọ́n ń bẹ ní Sawmill tí akádi sísí rẹ̀ ńlẹ̀ lónìí bákan náà àti mọ́ṣáláṣí ńlá tí wọ́n kọ́ síbẹ̀ tí àbá wa àgbà Imam Ìbàdàn tí wọ́n bá ní sí níjọ́ Friday kọ́lọ̀ǹkọ́ wọn bá ní ṣàlékún dáadáa Alhaji wa Maruf Olúyọ̀lé àti gbogbo àwọn èèyàn ńláńlá tí wọ́n tẹ̀bẹ̀ yẹn lónìí bàbá wa Imam Ọ̀fà gbogbo àwọn àfáà ńláńlá àwọn ìlú tí ń darí ìlú lọ́wọ́ kọ́lọ̀ǹjẹ́ wọn rí adarí dáadáa kọ́wọ́ láti kan oṣù rẹ̀ gbogbo ẹni tí ó bá ní wúlò kọ́lọ̀ǹkọ́ bá ní gbá kó kọfẹ́ lómi rọ̀pò wọn kọ́lọ̀ǹkọ́ wọlé agbóhùn la ilaha illallah so inshallah a gba ìbéèrè 09098889939 091242939 ó ní fún àtọ́ bá ní ìbéèrè tí a fẹ́ béèrè 09098889939 091242939 091242939 àwọn nọ́mbà tí a pò wọlé sínú 09098889939 091242939. Hello. Zero 91 222 22939 091 22 again 2939 tàbí 09098889939. So, hello. So okay, nọ́mbà mi tí a lè pè ọ̀nà pé yẹn ní pọ́blẹ́mù díẹ̀ 09044 ká gbọ́ nọ́mbà ilé dáadáa 09044222939 09044222939 so ọ̀nà pé nọ́mbà tí ó wọlé lálẹ́ náà. Hello. 09044 22 wa alaikum salam 09044 22 2939 now. Hello. Now I'm going now. Kí la wí? Okay, wọ́n ní mọ̀mọ́ wa káńsẹ̀ kú ní àìpẹ́ yìí wọ́n sì ní àwọn aṣọ tí ó pọ̀ káwọn èèyàn ní káwọn aṣọ nínú ṣẹ̀ríà Islam téèyàn bá ti kú gbogbo tó ti fílẹ̀ ó ti di property kì í ṣaṣọ nìkan láàpẹ̀ gbogbo tó fílẹ̀ so tí kò bá yé wa bá ti pín ẹ pè mí so a ṣàlàyé rẹ̀ fún akọ́dá wà bá yín pín so ti bá kò sí tí Islam ò lọ gba pínpín alihamudulilayi ọlọ́ni kára gbọ́ yé níwọ̀n bá ti ń tẹ̀lé láti lè pín so a bá yín gbà ẹ mọ́ yé
níta ti lọ pín dáadáa nílànà ṣẹ̀ríà Islam gbogbo ẹni tó wá pẹ́ ṣàsọ́lẹ̀ dáadáa ogún wa ìlànà Islam ní agbọ́dọ̀ pín so ẹni tí ìbáyìí ṣe mùsùlùmí inú ọmọ kò ní í jogún Islam so kọ́dà tá a kí àbá ní kèfèrí tó bímọ tó jẹ́ mùsùlùmí wá fi gbogbo ìlú Ìbàdàn tó bá fi kọ́lé ọmọ rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ ńbẹ̀ àwọn ẹlẹ́sìn rẹ̀ ní Islam ní ó jẹ́ bí Islam ṣe sọ́nù o tọmọ rẹ̀ ọba jẹ́ màmú kó tè gba tí ó gbà lójú ayé bàbá tọ́ba ilé pajúdé kó gbogbo lé wọn kó kó ńbẹ̀ kún fi ṣe ṣọ́ọ̀ṣì ní tí Islam sọnù ẹ gbádùn ara yín pẹ̀lẹ́ sí tẹ́ bá jọ sí so kò yẹ sí ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ Islam kà sí rárá o mọ́ nítorí ká àdáde mi wá ní nǹkan sí ẹ̀yìn gba dúró kínní àwọn chọ́ọ̀chì náà máa lólé wa kí bàbá rẹ̀ ṣe kú àwọn tí wọ́n ṣe kú nù wọ́n máa lò bẹ̀ so ní Islam ṣe sọnù o 09044222939 èyí sì lè máa pín nǹkan díẹ̀díẹ̀ ó lè jẹ́ pàṣọ rẹ̀ kọ́ fẹ́ pín ẹ̀pín ó túkú láì lè àtọ̀pín 09044222939. Hello. Ẹgbẹ́ kíní kò lẹ́gbẹ̀ẹ́ rédíò. Wa alaikum salam. Allahumma amin. Amin. Jazakumullahu khairan. Àti sọ̀rọ̀ ogún pín náà rí bí so inshallah ní làwọn èèyàn gbọ́ yìí bẹ́ẹ̀ bá fẹ́ pín ẹ pè wá hello náà bí yẹn wà lábúrọ́dù àbá ṣàlàyé rẹ̀ á sẹ́ndì ratio sí. Wa alaikum salam barakatuh. Yes náà aláma mi náà ẹni ọlọ́mọ látàmúlòkọ so. Àwọn àbá yín yẹ̀yìn jẹ́ sẹ́tí ajé wọ́n fẹ́ yàwó lé yín ná. Mélòó ẹ mo ti gbọ́ sẹ́tí fẹ́ yàwó lé yín. Kódà o Ọlọ́run ní sí ilé létí kan o. So inshallah a tuntun sọ a sọ̀rọ̀ sàdáàkì náà pẹ̀lú ògbó Ọlọ́run ṣùgbọ́n ẹni tí wọ́n fẹ́ yàwó lé yín ẹni tí yẹ̀yìn jẹ́ Ọlọ́run ó di fún yín bò mí sẹ́tí gbọ́ yóò wọlé àti kan so rẹ̀ so inshallah á pàdé tó bá di ọjọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́ subhanaka wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk nọ́mbà tá a lè pè wá sí bóyá fún béèrè bóyá ọ̀rọ̀ ogun pípé ni o ọ̀rọ̀ ájì ni o ọ̀rọ̀ ká ni o 070-1064-39 bí èèyàn pé ní sí mi ò ní pé o 070-1064-39 070-1064-39 ẹ mẹ́sẹ̀jì mi tàbí kẹ́ sẹ́ndì mẹ́sẹ̀jì lórí WhatsApp tẹ́ẹ̀bà pé ẹjọ́ dọ̀là ṣùgbọ́n lálẹ́ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.